ọmọ tálákà àti kádàrá rẹ̀ ní o, ọmọ tálákà aláìlénìyàn o, ta ni yóò ṣàánú ọmọ tálákà o, ojú àánú ti fọ́ ó ti kà lókù o, sinimá titun ọmọ tálákà o, Big Master Films International ló gbé jáde. Sinimá titun ọmọ tálákà kéńgbé so bí àdúdàgbà ológun ṣẹ̀ṣẹ̀ ní so bí ẹni fi yàn méjì kanra wọn. Ọmọ tálákà bá ní àtọrọ àgbéyàjúgbé wiri ó wá ku ẹni tí ẹlẹ́dàá fàánú sí lójú tí ó ṣàánú ọmọ tálákà aláìní tó ń ti kádàrá òṣì. Ó di gbà mọ́tò tún gba ọmọ tálákà. Òró ìkúnlẹ̀ abiyamọ o ìnámúgi ó dé irú òjò pàwérè pẹ̀lú ohun àkọlù. Sinimá titun ọmọ tálákà, a movie written and packaged by Ṣèyí Táíwò second, produced by Madina Toyewole, the producer of Madi Agbowoipa, directed by Babatunde Ogunṣina Jayinfa àti Isiaka Orogundade Maweku, starring Ibrahim Chata, Péjú Ògúnmọ́lá, Jùmọ̀kẹ́ George, Ibrahim Owólabí, Madina Toyewole, Bíọ́lá Adékúnlé, Délé Fágbọyọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ọmọ tálákà. Subtitled in English, ó ti jáde sórí VCD nìkan, marketed and distributed by Big Master Films.